ẹ̀ ń prepare ọmọbìnrin ẹ gbọ́dọ̀ mọ prepare ẹ̀ lọ́tọ̀ látara rẹ̀ ni pé bọ́mọ bá ti ń tó level wípé ó dé sínú years lóbìnrin ìjókòó rẹ̀ gbọ́dọ̀ kọ́ bí ó ṣe máa jókòó ẹni tó bá ní ìmọ̀ àti ọ̀làjú dáadáa àwọn obìnrin kan wà tá bá ti jókòó ẹ̀ ti rí pé ọmọ ilẹ̀kọ̀ tóbìnrin bá wọ skirt tó ti ní bí ó ṣe jókòó bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ kì í ṣe pé láwùjọ yóò jẹ ìbáàbò àmọ́ mọ tí nínú létà ẹ lè rí skẹ́ẹ̀tì rẹ̀ bó bá ṣe jókòó lẹ́tì mọ́ sọ pé àmọ́ jókòó báyìí obìnrin ò ń jókòó bẹ́ẹ̀ yẹn obìnrin ò ń jókòó tí wàá lata báyìí kódà kò jẹ ìbáàbò ó ti ní bóbìnrin ṣe máa jókòó gbogbo yẹn náà sì ní í ṣe pẹ̀lú tí ó padà jẹ́ ádàbù rẹ̀ bẹ́ẹ̀ náà lọmọkùnrin so tóbìnrin bá ń ṣe bẹ́ẹ̀ lọ títí tó wọn fi dé ìjọ tó wọn bá dé éèjì tẹ́ rò pé ó ti yẹ kó máa hide wájìbù ní ilé bàbá lórí kó ṣàlàyé kí ni ìdájọ́ hide fún kí ni ìdájọ́ ẹ̀ mú àjẹkójú tí ọ láti sọmọ pé ntí máa jẹ́ èèyàn lówó lóde o má jẹ́ kójú tí ẹ o ojú máa ń ti parent mi kí ni ìdí àwọn tó nímọ̀ nípa rẹ̀ psychology sọ pé there are some childhood èèyàn tó dàgbà pẹ̀lú èèyàn tóun ò dàgbà téèyàn sì ń dàgbà ó ní láti mature láti discuss àwọn tọ́pìkì kan pẹ̀lú ìyàwó èèyàn ojú wa ń tìyàn gbà ìfẹ́ discuss tọ́pìkì childhood rẹ̀ àbí childishness rẹ̀ ni ò dàgbà in tí ó break family rẹ̀ ò fẹ́ discuss ẹ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ you have to discuss it ẹ ti ríra yín tó wá lè discuss báwo kò sí àyà kankan bẹ́ẹ̀ yẹn ó mú nǹkan báyìí wá ń ní mi lára o ẹ má jẹ́ ká ṣe èmi náà ní èmi náà lára o ẹ sì jọ sọ ara rẹ̀ ní kéèyàn ṣẹ̀yàn kó wá mọ̀ lè rọ pé ìjọ ọmọdé ni mo ń ṣèyàn ń gbà kí n sá fún ojú títì rẹ̀ rárá ìjẹ́ pé ọlọ́run ti èèyàn ti mature ni kò sọ pé ìtẹ̀ṣe rẹ̀ kan dùn mí ó dùn mí ẹ má bínú so ọmọdé tó bá ti tó báwọn tó bá ti bàlágà ẹ̀dùn ni ká ṣàlàyé fún pé tó fẹ́ níyì o onímọ̀ mú yàn lóyún o ṣe ẹ sì fún ní sex education lẹ́yìn tó bá Islam mu ara rẹ̀ ni pé orí báyìí kí n sáré pàkíyèsí kan àwọn ọmọ kéékèèké tánàbí ní ká ya ibùsùn wọn ẹ má jẹ́ ká gbàgbé tọ́mọ bá wà níbi age 8 9 10 11 ẹjẹ́ ayọ̀ 11 kò mẹ́ age 8 9 wá sẹ́yìn báyẹn ó lè fọwọ́ kàn yín ní private area yín tí ò mọ̀ túmọ̀ rẹ̀ o ẹ má sáré àzún kó ti wo fíìmù kan ó ti wo kúrò kan curiosity lásán ló bá débẹ̀ ẹ kàn sọ pé private area ni ẹ̀yìn kí n expose ẹ̀ khalas àwọn kí wọ́n sọ pé abẹ́rẹ́ ọmọdé méjì tí wọ́n fara wọn lọ́wọ́ wọ́n ní wọ́n ti lọ́kọ̀ọ̀rọ̀ ìwọ ni wàá ṣẹ̀ṣẹ̀ create sense tí ò sí lórí ọmọ yẹn sórí ẹ̀ so the best ní kẹ́ ẹ máa wò pé ṣèṣe pọ̀ ọmọ yìí wà expose nǹkan báyìí tí o bá ti ní exposure yẹn ẹ kàn try láti separate wọn ni ẹ má lọ bring awareness tí o ti ní tẹ́lẹ̀ ẹ má lọ bring ẹ̀ sí lọ́rùn ò ní awareness yẹn ọlọ́run kò ṣàánú wa tó wá jẹ́ ọmọkùnrin nígbà tó náà bá ti ń tó sínú bulug dandan ni ká ṣàlàyé fún ó ti di responsibility bàbá àti màmá láti ṣàlàyé ní tó jẹ́ àwọn ahkam tó ní ṣe pẹ̀lú rẹ̀ fún